síá la máa fi pa wọ́n o. Gbogbo àwọn ọ̀tá ilẹ̀ Ògbómọ̀ṣọ́ tí wọn ò fẹ́ ìlọsíwájú ìlú wa ńṣe la máa fi ṣíà pa wọ́n. Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Àwọn adigunjalè sì kọlù sáwọn èèyàn kan ní Mọ́kọ́lá nílùú Ìbàdàn. Èèyàn 3 ló fara gbọ̀ta. Ẹ gbọ́ kókó ọ̀rọ̀ tí ààrẹ Tinubu sọ lásìkò tó ṣàbẹ̀wò sí ìpínlẹ̀ Benue. Olùkọ́ kan rèé o, ó ṣe àṣemáṣe pẹ̀lú akẹ́kọ̀ọ́kùnrin ọmọ ọdún 11 nípínlẹ̀ Anambra. Ìṣẹ̀lẹ̀ burúkú jáì lèyí o, ó lé ní 200 èèyàn tó pàdánù ẹ̀mí wọn. Àwọn 700 dàwátì. Gómìnà ìpínlẹ̀ Niger ló kọ̀mínú bẹ́ẹ̀. Àbẹ̀wò ààrẹ Bọ́lá Ahmed Tinubu sí ìpínlẹ̀ Benue lọ́jọ́rú Wednesday fa àríwísí látọ̀dọ̀ àwọn èèyàn alẹ́nulọ́rọ̀ májòbàjẹ́ ìlú. Ẹ gbọ́ àwọn àtúpalẹ̀ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Síá la máa fi pa wọ́n o. Gbogbo àwọn ọ̀tá ilẹ̀ Ògbómọ̀ṣọ́ tí wọn ò fẹ́ ìlọsíwájú ìlú wa ńṣe la máa fi ṣíà pa wọ́n. Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀ níbi ìpàdé gbọ̀ngàn ìlú town hall meeting tó ń ṣe pẹ̀lú àwọn èèyàn ìlú níjọba ìbílẹ̀ àríwá Ògbómọ̀ṣọ́. Ìpàdé onígbọ̀ngàn ìlú town hall meeting èyí tí Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ ń ṣe pẹ̀lú àwọn èèyàn ìlú Ògbómọ̀ṣọ́ yíká àwọn ìjọba ìbílẹ̀ 5 yìí ó máa so èso ire. Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ aláyélúwà ọba Ghandi Afọlábí Ọláoyè Orúmọgẹ́gẹ́ kẹta ló ti bẹ̀rẹ̀ sí ní pín ìran tí ó ní fún ìlọsíwájú àti ìdàgbàsókè ìlú Ògbómọ̀ṣọ́ káàkiri fún àwọn èèyàn ìlú láwọn ìjọba ìbílẹ̀ 5 tí ó wà nílẹ̀ Ògbómọ̀ṣọ́. Ṣáájú ni àtẹ̀jáde ọ̀hún èyí tí ó fi ń tó àwọn èèyàn ìlú pàápàá àwọn èèyàn ìjọba ìbílẹ̀ 5 ìjọba ìbílẹ̀ Gúúsù, ìjọba ìbílẹ̀ Àríwá, ìjọba ìbílẹ̀ Oríire, Sùúrùlérè àti Ògoolúwa létí pé wọ́n ó máa bá Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ aláyélúwà ọba Ghandi Afọlábí Ọláoyè Orúmọgẹ́gẹ́ kẹta pàdé láwọn gbọ̀ngàn ìlú níjọba ìbílẹ̀ wọn. Àtẹ̀jáde ọ̀hún ló jẹ́ bíbuwọ́lù nípasẹ̀ ẹni tí í ṣe olùrànlọ́wọ́ fún ọba lórí ètò ìròyìn àti ìbáṣepọ̀ àwọn èèyàn ìlú Reverend Peter Ọlálẹyẹ. Ọjọ́bọ̀ Thursday ọjọ́ 12 oṣù kẹfà tí ó ṣe déédéé àyájọ́ ọjọ́ ìjọba àwarawa ní Nàìjíríà ní ìpàdé onígbọ̀ngàn town hall meeting ọ̀hún gbìnàyà pẹ̀lú àwọn èèyàn ìjọba ìbílẹ̀ Gúúsù Ògbómọ̀ṣọ́. Inú gbọ̀ngàn Ọ̀sẹ́kùn Civic Center tí ó wà nínú ọgbà ìjọba ìbílẹ̀ Gúúsù Ògbómọ̀ṣọ́ ní àwọn èèyàn ti pàdé pọ̀ pẹ̀lú Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́. Àwọn lókọlókì aṣojú ìjọba tó fi mọ́ àwọn orí adé ọrùn ìlẹ̀kẹ̀ níjọba ìbílẹ̀ Gúúsù Ògbómọ̀ṣọ́ ni wọ́n péjú síbi ìpàdé náà. Bákan náà ló ní ẹ̀ka olú iléeṣẹ́ ọlọ́pàá Divisional Police Headquarters 5 ni yóò lálẹ́ wù l'Ógbómọ̀ṣọ́ láìpẹ́ nípasẹ̀ kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ ẹni tí ó sọ láìpẹ́ yìí pé ilẹ̀ Ògbómọ̀ṣọ́ yẹ fún ààbò tí ó gbópọn. Kábíyèsí ní ilẹ̀ láti fi kọ́ àwọn ẹ̀ka olú iléeṣẹ́ ọlọ́pàá náà ló kù tí àwọn ń wá pàápàá jùlọ ní ti ìjọba ìbílẹ̀ Gúúsù Ògbómọ̀ṣọ́. Àwọn kò tí ì rí ilẹ̀ ni ọba wá rọ àwọn èèyàn pàtàkì olóṣèlú àti lọ́balóyè láti bá wọn wá ilẹ̀. Ó ní ìfàsẹ́yìn ìlọsíwájú àti ìdàgbàsókè ìjọba ìbílẹ̀ náà ní í ṣe pẹ̀lú àìní ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọba àti olóyè níjọba ìbílẹ̀ náà. Kábíyèsí lòun ti sọ fún ẹni tí oyè bá wù tó fẹ́ joyè kan tàbí ìkejì kí ó kọ́ lọ ṣe àkànṣe iṣẹ́ fún ìdàgbàsókè ìlú Ògbómọ̀ṣọ́ ṣáájú kí ó tó wá joyè. Ẹ̀wẹ̀ ní ìtẹ̀síwájú ìpàdé onígbọ̀ngàn ìlú town hall meeting náà ní ọjọ́rú Wednesday ọjọ́ 18 oṣù kẹfà ní Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ ọba Ghandi Afọlábí pàdé àwọn èèyàn ìjọba ìbílẹ̀ àríwá Ògbómọ̀ṣọ́. Gbọ̀ngàn ìpàdé náà kún fọ́fọ́ fún àwọn èèyàn ọ̀tọ̀kùlú ìlú, àwọn orí adé ọrùn ìlẹ̀kẹ̀, àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó fi mọ́ alága ìjọba ìbílẹ̀ àríwá Ògbómọ̀ṣọ́ Honorable George Ògúnládé. Kábíyèsí nígbà tó ń sọ̀rọ̀ ó ní Ọlọ́run dá wa yàtọ̀ l'Ógbómọ̀ṣọ́. Kaṣú wa ní èso kaṣú tí ó dáa jùlọ ní àgbáyé. Èso mángòrò wa dùn yàtọ̀ sí ti àwọn ìlú mìíràn. Ìdí èyí ni àwọn oníṣòwò kan láti Ukraine àti Amẹ́ríkà fi ń béèrè fún ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ láti wá fi ṣe iṣẹ́ àgbẹ̀ látàrí pé ojú ilẹ̀ wa dára fún nǹkan ọ̀gbìn. Ọba Ghandi wá gba àwọn òbí lámọ̀ràn láti jẹ́ kí àwọn ọmọ wọn kàwé torí àkókò ń bọ̀
tí iléeṣẹ́ ó pọ̀ nílùú ó wá máa ku àwọn òṣìṣẹ́ tí wọ́n á jẹ́ ọmọ ìlú láti ṣiṣẹ́ níbẹ̀. Kábíyèsí ní Ògbómọ̀ṣọ́ ni yóò jẹ́ ibi tí ó ní ètò ọrọ̀ ajé ìgbàlódé jùlọ ní gbogbo àgbáyé gúúsù ìwọ̀ oòrùn Nàìjíríà. Ó ní Ògbómọ̀ṣọ́ soríire láti ní ilé ẹ̀kọ́ gíga ìmọ̀ ẹ̀rọ ìyẹn LAUTECH àti ti ẹ̀kọ́ ìmọ̀ nípa ìwòsàn LAUTECH Teaching Hospital. Kábíyèsí nígbà tó ń fèsì sí ìbéèrè kan tí ó ní ṣe nípa ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú àwọn ọba yòókù nílẹ̀ Ògbómọ̀ṣọ́, ó ní gbàrà tí òun dórí oyè lòun pe ìpàdé àwọn ọba tí ó wà lórí ilẹ̀ Ògbómọ̀ṣọ́, àmọ́ Òǹpẹ̀tù àti Olúgbọ́n nìkan ni ò wá síbi ìpàdé náà. Kábíyèsí lòun ti ń ṣe wọ́n sì ní pé wọn ò fẹ́ gbà pé òun gẹ́gẹ́ bí Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ ní olórí gbogbo ọba tí ó bá wà lórí ilẹ̀ Ògbómọ̀ṣọ́, òun ni Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́. Ó wá yán ọ̀rọ̀ rẹ̀ pé ẹnikẹ́ni tí ò bá fi tọba ṣe tí ò fẹ́ ìlọsíwájú Ògbómọ̀ṣọ́, ó ní káwọn èèyàn ó fi wọ́n sílẹ̀ pé a máa fi síá pa wọ́n ni. Síá la máa fi pa wọ́n o. Gbogbo àwọn ọ̀tá ilẹ̀ Ògbómọ̀ṣọ́ tí wọn ò fẹ́ ìlọsíwájú ìlú wa ńṣe la máa fi síá pa wọ́n. Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀ níbi ìpàdé gbọ̀ngàn ìlú town hall meeting tó ń ṣe pẹ̀lú àwọn èèyàn ìlú níjọba ìbílẹ̀ Àríwá Ògbómọ̀ṣọ́. Àwọn adigunjalè ṣèkọlù sáwọn èèyàn kan ní Mọ́kọ́lá nílùú Ìbàdàn. Èèyàn 3 ló fara gbọta, ó mà ṣe o. Ẹni orí yọ ó dilé o. Inú jìnnìjìnnì ìpayà ìbẹ̀rù bojo làwọn olùgbé àgbègbè Mọ́kọ́lá wà lọ́jọ́rú Wednesday ọjọ́ 18 oṣù kẹfà ní ìlú Ìbàdàn olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn adigunjalè ló ṣe bẹ́ẹ̀ ṣèkọlù sí agbègbè náà. Wọ́n ní níṣẹ́ làwọn adigunjalè náà ṣínà ìbọn bolẹ̀ nígbà tí wọ́n dé ọjà náà. Wọ́n ní kò dín ní èèyàn 3 tó farapa nínú ìkọlù àwọn adigunjalè ọ̀hún àti pé wọ́n gbé ọ̀pọ̀lọpọ̀ òwò lọ. Àwọn aṣojú mi kòró sọ pé àwọn tó farapa nínú ìkọlù náà ni wọ́n ń gbìyànjú láti wọnú ilé ìtajà náà. Lára àwọn fídíò tó gba orí ayélujára kan ṣàfihàn bí wọ́n ṣe ń gbé àwọn èèyàn tó fara gba ọta ìbọn níbi ìkọlù náà dìgbàdìgbà. Nínú fídíò náà ni a ti rí ọkùnrin kan táwọn èèyàn méjì ń gbìyànjú láti gbé nítorí kò láǹfààní láti rìn mọ́, tí èèyàn kan sì ń sọ níbẹ̀ pé ọta ìbọn àwọn adigunjalè náà ló bá a. Bákan náà ni a rí àwọn òṣìṣẹ́ àjọ tó ń mójútó ojú pópó ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ń gbìyànjú láti ran arákùnrin náà lọ́wọ́, tí wọ́n sì fi ọ̀kadà alùpùpù gbé lọ sílé ìwòsàn tó súnmọ́ ìtòsí agbègbè náà. Àwọn tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú wọn sọ pé níṣe ni àwọn adigunjalè náà yìnbọn sókè fún ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ́jú láti fi dẹ́rù ba àwọn èèyàn, tí ìbọn náà sì lọ bá àwọn èèyàn. Wọ́n ní láàrin ìṣẹ́jú péréte ní ìdígunjalè náà fi wáyé táwọn adigunjalè ọ̀hún sì na pápá bora káwọn ọlọ́pàá tó gúnlẹ̀ síbi ìṣẹ̀lẹ̀ náà. Ìròyìn ní àwọn èèyàn tó farapa nínú ìkọlù náà ni wọ́n ti gbé lọ sọ́gbà ilé ìwòsàn tó wà ní agbègbè náà fún ìtọ́jú. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Ọ̀yọ́ Adéwálé Òsìfẹ́sọ fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tó sì ṣàlàyé pé ìwádìí ti bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà. Òsìfẹ́sọ fi kún pé kò sí ẹnikẹ́ni tó pàdánù ẹ̀mí rẹ̀ nínú ìkọlù náà, tó sì ṣèlérí pé gbogbo àwọn tó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà ni àwọn máa fi gbòòrò òfin gbé. Ó fi kún pé bí ìwádìí àwọn bá ṣe ń lọ lórí ìkọlù náà ni àwọn yóò máa fi tó aráàlú létí. A ò ní ṣe kòńgẹ́ láburú, ogun olè ẹ̀mí olè ara kò sì ní jà wá láṣẹ Elédùà. Ẹ gbọ́ kókó ọ̀rọ̀ tí ààrẹ Tinubu sọ lásìkò tó ṣàbẹ̀wò sí ìpínlẹ̀ Benue. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti àwọn alákòóso nípínlẹ̀ Benue ṣe àbẹ̀wò sí àwọn olùfarakásá tó forí lùgbàdì ìkọlù ìṣekúpani lọ́gbà ilé ìwòsàn. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, Ààrẹ Bọ́lá Tinubu ti kéde àwọn èròǹgbà rẹ̀ láti wá ojútùú sí ìṣòro ìjà àwọn àgbẹ̀ àti darandaran tó ń wáyé lemọ́lemọ́ nípínlẹ̀ Benue. Ààrẹ sọ èyí lásìkò àbẹ̀wò rẹ̀ tó ṣe sí ìpínlẹ̀ náà láti ṣe àbẹ̀wò sí àwọn èèyàn tó farapa lásìkò ìkọlù àwọn agbébọn tó wáyé ní ìlú Yelewata. Tinubu kéde ìdásílẹ̀ ìgbìmọ̀ àwọn olórí tí yóò wá bí àlàáfíà yóò ṣe jọba lẹ́yìn ọ̀pọ̀ ọdún tí ìjà yìí ti ń wáyé. Ó ní ìgbìmọ̀ yìí ni yóò ṣe aṣojú àti àwọn ládéládé bíi Tọ́tífì, Ochidoma àti àwọn olórí ìlú míì nípínlẹ̀ náà tí wọn yóò sì pàdé nílùú Àbújá
fún ìpàdé láti wá ojútùú sí ìṣòro náà. A rántí pé ìkọlù àwọn agbébọn yìí ṣekú pa ọ̀pọ̀ èèyàn tí ọ̀pọ̀ sì farapa yànnàyànnà. Ó ní òun ṣetán láti lọ́wọ́ nínú àlàáfíà yìí. Ó ní òun fẹ́ kí àwọn olórí ìlú bíi Tọ́tífì àti Ochidoma wà nínú ìgbìmọ̀ alálàáfíà yìí. Ó ní òun mọ̀ pé báyìí ó ti sú àwọn aráàlú láti máa gbọ́ òun, ṣùgbọ́n òun fi ń dá àwọn aráàlú lójú pé àwọn máa wá ọ̀nà àbáyọ, àwọn ò yí àjálù burúkú yìí padà sí rere. Ààrẹ Tinubu tún tẹnumọ́ ìdí pàtàkì tó fi ṣe kókó fún àwọn ọmọ Nàìjíríà láti fọwọ́sowọ́pọ̀ dípò kí wọ́n máa bá ara wọn jà. Bákan náà ni ààrẹ tún gba àwọn olórí iléeṣẹ́ ológun àti ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá Káyọ̀dé Ẹgbẹ́tókun ní ìyànjú láti ṣàwárí àwọn èèyàn tó lọ́wọ́ nínú ìkọlù náà. Tinubu ní òun retí kóun máa gbọ́ pé àwọn ológun, àwọn elétò ààbò ti náwó gan àwọn ọ̀daràn náà. Ó dúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀gágun fún iṣẹ́ takuntakun wọn, ṣùgbọ́n tó tún tẹnumọ́ síṣàwárí àwọn ọ̀daràn àṣeláàbí náà. Ó ní wọ́n gbọ́dọ̀ jẹ́ nínáwó gan. Olùkọ́ kan rèé o, ó ṣe àṣemáṣe pẹ̀lú akẹ́kọ̀ọ́kùnrin ọmọ ọdún 11 nípínlẹ̀ Anambra. Onídàájọ́ ilé-ẹjọ́ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ ìwà ipá àti ìfipábánilòpọ̀ tó fìdí jókòó nílùú Ọ̀kà nípínlẹ̀ Anambra, Peace Oti ti ju olùkọ́ iléèwé kan lọ́kùnrin ẹni ọdún 24 sẹ́wọ̀n ọdún 12 fẹ̀sùn pé ó ṣe àṣemáṣe pẹ̀lú akẹ́kọ̀ọ́kùnrin ọmọ ọdún 11 ọmọ JSS1. Olùjẹ́jọ́ ọ̀hún Pascal Ofomata ni wọ́n fẹ̀sùn ìfipábánilòpọ̀ àti ìwà ìpanilára kàn, èyí tó ní ìjìyà lábẹ́ abala òfin section 3(1) àti section 4(1) ńtẹ̀lé tí òfin ìwà ipá tako ọmọnìyàn àti ọ̀daràn ìfipábánilòpọ̀ tó ní ìjìyà lábẹ́ òfin section 352 ti òfin ẹ̀tọ́ àwọn ọmọdé ti ìpínlẹ̀ Anambra. Ofomata, olùkọ́ iléèwé St. Christopher's Junior Seminary 33 Onitsha, rawọ́ ẹ̀bẹ̀ pé òun ò jẹ̀bi ẹ̀sùn 3 tí wọ́n fi kàn òun. Ẹ̀wẹ̀, lákòókò ìgbẹ́jọ́ náà, ilé-ẹjọ́ ṣe ìgbéléwọ̀n àwọn ẹ̀rí náà tó fi mọ́ ẹ̀rí látọ̀dọ̀ ọlọ́pàá tó ń ṣiṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ àti dókítà òṣìṣẹ́ elétò ìlera tí wọ́n ṣe àyẹ̀wò fún olùfarakásá náà. Bó tilẹ̀ jẹ́ pé ó kọ̀ jálẹ̀ pé òun kò bá ọmọkùnrin náà lò papọ̀, Ofomata gbà pé òun ṣe àṣemáṣe tó jọ mọ́ ìfipábánilòpọ̀ lọ ni, gẹ́gẹ́ bó ṣe kọ kalẹ̀ sínú ìwé àkọsílẹ̀ ọ̀rọ̀ tí àwọn ọlọ́pàá gbà kalẹ̀ lẹ́nu rẹ̀. Nígbà tó ń ṣèdájọ́, onídàájọ́ ó ti dá olùjẹ́jọ́ náà lẹ́jọ́ tó sì rán ní ẹ̀wọ̀n ọdún 12. Nínú ìwé ìdájọ́ ilé-ẹjọ́ tí wọ́n fi léde fáwọn akọ̀ròyìn lọ́jọ́rú Wednesday, ilé-ẹjọ́ tún fòfin de arákùnrin náà láti má ṣe ṣiṣẹ́ mọ́ ní èyíkéyìí iléèwé tí àwọn ọmọdé bá wà, tó fi mọ́ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, ti girama àti àwọn iléèwé gíga. Onídàájọ́ ó ti gbóṣùbà káre fún agbẹjọ́rò Chinelo Akorajo ti iléeṣẹ́ ètò ìdájọ́ ìpínlẹ̀ Anambra fún iṣẹ́ takuntakun àti ọgbọ́n rẹ̀ pẹ̀lú bó ṣe mójútó ẹjọ́ náà. Ẹni tó ń kọ ìhà sí ìṣẹ̀lẹ̀ náà, kọmíṣánná tó ń rí sọ̀rọ̀ àwọn obìnrin àti ìgbáyégbádùn aráàlú Ifi Obinabo náà fi ìdùnnú rẹ̀ hàn sí ìdájọ́ tí wọ́n gbé kalẹ̀ ọ̀hún. Ó fi kún pé ètò ìdájọ́ ìpínlẹ̀ Anambra jẹ́ ọ̀kan tó ń ṣètò ìdájọ́ òdodo bó ti tọ́ àti bó ti yẹ. Ó ní ẹjọ́ náà jẹ́ ìpè fún ìdájọ́ òdodo fún àwọn ọmọkùnrin náà àti ìpolongo pé àwọn ọmọkùnrin náà lè jẹ́ olùfarakásá ìwà ipá àti ìfipábánilòpọ̀. Àwa òbí àti alágbàtọ́, ẹ jẹ́ ká tún máa rí dájú pé à ń pàkíyèsí àwọn ọmọ wa lọ́kùnrin àti lóbìnrin nígbàkúùgbà àti nígbà tí a bá rí ohun tó ṣàjèjì nípa àwọn ọmọ wa. Gbogbo wa la ó jèrè àwọn ọmọ wa láṣẹ Ìlédùà. Ìṣẹ̀lẹ̀ burúkú jẹ́ èléyìí o, ó lé ní 200 èèyàn tó pàdánù ẹ̀mí wọn, àwọn 700 dàwátì látàrí omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù. Gómìnà ìpínlẹ̀ Niger ló kọminú bẹ́ẹ̀. Gómìnà ìpínlẹ̀ Niger Mohammed Bago ti sọ wípé èèyàn 207 207 ló pàdánù ẹ̀mí wọn nínú ìṣẹ̀lẹ̀ àjálù omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù tó wáyé níjọba ìbílẹ̀ Mokwa. Àkọsílẹ̀ ó lé lọ́gọ́jọ níye àwọn èèyàn olùfarakásá 163 ni wọ́n fi léde ṣáájú nípasẹ̀ àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì, nígbà tí 3,000 àwọn èèyàn sì di aláìnílélórí nípìnlẹ̀ náà. Gómìnà ló sọ èyí di mímọ̀ lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday nígbà tí olórí àwọn òṣìṣẹ́ elétò ààbò sí olórí ìjọba ológun ilẹ̀ wa tẹ́lẹ̀ rí olóògbé ọ̀gágun Sani Abacha
tó ṣàbẹ̀wò ìbánikẹ́dùn sí ìpínlẹ̀ náà. Igbákejì gómìnà Yakubu Garba tó ṣojú Bago sọ wípé èèyàn 700 ló sì dàwátì báyìí tí àwọn kò lè sọ pàtó ibi tí wọ́n wọlé sí. Bago sọ wípé ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù ọ̀hún ti ṣokùnfà ìparun tó burú jáì. Gómìnà tún jẹ́ kó di mọ̀ pé omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù ọ̀hún ba ọ̀pọ̀lọpọ̀ dúkìá jẹ́, irinwó ilégbèé ló bàjẹ́ kọjá sísọ, ó lé ní 200 ilé àti 50 ṣọ́ọ̀bù ilé ìtajà tó parun. Gómìnà kò sa ìfọkàn ìmoore rẹ̀ hàn sí oníkálùkù àti àwọn lájọlájọ iléeṣẹ́ fún ìrànwọ́ àti pípèsè àwọn ohun ìdẹ̀rùn fáwọn olùfarakásá. Ó ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún jẹ́ àjálù tó dé bá ilẹ̀ wa lápapọ̀. Bago jẹ́ kó di mọ̀ pé ìjọba ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ọ̀jìnmí àjọ iléeṣẹ́ láti mọ ohun pàtó tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù. Gómìnà tún sọ wípé ó lé ní 50% àwọn olùfarakásá tí wọ́n forí lùgbàdì ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù nílùú Mọ́kwa tí wọn kì í ṣe ọmọ ìlú. Àjálù burúkú kò ní ṣẹlẹ̀ sí wa láti Elédùà. Àbẹ̀wò ààrẹ Bọ́lá Ahmed Tinubu sí ìpínlẹ̀ Benue lọ́jọ́rú Wednesday fa àríwísí látọ̀dọ̀ àwọn èèyàn alẹ́nulọ́rọ̀ májòbàjẹ́ ìlú. Ààrẹ Bọ́lá Tinubu bá àwọn adarí ìpínlẹ̀ Benue sọ̀rọ̀ lákòókò ìpàdé àpérò tó wáyé nílùú Makurdi látàrí ìṣekúpani lemọ́lemọ́ tó ń wáyé nípìnlẹ̀ náà. Ẹ̀yà tó ti fi ṣèkìlọ̀ pé lílo oògùn orí fífọ́ wo inú rírun yóò tún yọrí sí wàhálà. Àbẹ̀wò ààrẹ Bọ́lá Ahmed Tinubu sí ìpínlẹ̀ Benue lọ́jọ́rú Wednesday fa àríwísí látọ̀dọ̀ àwọn èèyàn àwòrò-ṣàṣà alẹ́nulọ́rọ̀ májòbàjẹ́ ìlú. Wọ́n ní àyẹ̀wò rẹ̀ nípa ìṣekúpani tó wáyé lọ́sẹ̀ tó kọjá ọ̀hún, èyí tó dá ọ̀pọ̀ ẹ̀mí légbodò kùnà láti ṣe ohun tó tọ́ tó sì yẹ láti wá ojútùú ọ̀nà àbáyọ síṣòro ìpèníjà náà ní kí a mọ̀ ṣàláì fàsìkò ṣòfò rárá bó ti wulẹ̀ kó mọ. Wọ́n ní àbẹ̀wò rẹ̀ ọ̀hún kò ní ipa kankan. Níṣe ni wọ́n sọ òkò ọ̀rọ̀ sí ìjọba ìpínlẹ̀ náà pẹ̀lú bó ṣe lọ́wọ́ nínú ìrìn àjò ààrẹ náà ní ìdálẹ́bi ọ̀hún tí wọ́n ṣàpèjúwe gẹ́gẹ́ bí ìṣesí ìṣèlú aláìbìkítà lẹ́yìn ìṣẹ̀lẹ̀ àjálù tó kojú ọmọnìyàn tó burúkú jáì. Ẹgbẹ́ àárín gbùngbùn Middle Belt Forum MBF dá Tinubu lẹ́bi fún ohun tí ó pè ní ìdààmú lásánlàsàn sí ìwà ipá rògbòdìyàn àti ìṣípòpadà sísọ àwọn èèyàn di aláìnílé lórí tó ń lọ lọ́wọ́ tó ń ṣàkóbá ńláńlá ní apá ẹkùn àárín gbùngbùn àríwá North Central. Ààrẹ pè fún ìṣọ̀kan àti ìgbésẹ̀ ìfọwọ́sowọ́pọ̀ láti wá ojútùú ọ̀nà àbáyọ síṣòro ìpèníjà rògbòdìyàn tó ń ṣẹlẹ̀. Ó rọ àwọn alẹ́nulọ́rọ̀ májòbàjẹ́ ìlú láti wá ojútùú ọ̀nà àbáyọ sí wàhálà ìjà ilẹ̀ kí wọ́n sì fààyè gba ẹ̀mí ìfaradà láàrin ara wọn. Ó ní tí ó bá jẹ́ nípa gbígba ilẹ̀, a gbọ́dọ̀ kọ́ bá a ṣe ń pín àti bá a ṣe ń fa ara wa mọ́ra. Tinubu sọ wípé a ní ànító àti àníṣẹ́kù ilẹ̀ láti fi bọ́ àwọn ọmọ. Ó sọ wípé kí wọ́n gba ìdùnnú ayọ̀ láàyè láti gbé rere ṣe. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan lórí fóònù ìbáraẹnisọ̀rọ̀ pẹ̀lú àwọn akọ̀ròyìn The Guardian, akọ̀wé ìpolongo àpapọ̀ ẹgbẹ́ náà Luka Birinyati tako ọ̀rọ̀ tí Tinubu sọ pé rògbòdìyàn náà jẹ́ ìjà láàrin àwọn adaranjẹ àti àgbẹ̀ lásán ní pípè ní àtijọ́ tí ó túmọ̀ sí láti bo àfojúsùn ìwà ìṣekúpani mọ́lẹ̀. Ó ṣèkìlọ̀ pé ẹgbẹ̀rún àwọn agbésùmọ̀mí ló ti ya wọ apá ẹkùn àárín gbùngbùn, pàápàá jùlọ níṣe ni wọ́n ń dojúkọ àwọn ìlú ẹlẹ́sìn Kristẹni. Ó ní àjálù onílọ́po méjì làwọn ń kojú. Àwọn ń kojú ìkọlù ìgbésùmọ̀mí àwọn ajagunta Fúlàní, bẹ́ẹ̀ sì ni àwọn ń kojú àìbìkítà látọ̀dọ̀ ìjọba. Wọn kò rí tàwọn rò rárá bó ti wulẹ̀ kó mọ. Ó sọ wípé ọ̀pọ̀ àwọn olùgbé ìlú ni àwọn agbébọn náà ti lé kúrò nílùú Benue níjọba ìbílẹ̀ Gwaru West. Ọ̀pọ̀ àwọn àgbẹ̀ ló ti sá àsálà fún ẹ̀mí wọn tàbí wọn kò lè lọ sí oko wọn mọ́. Ó ní òtítọ́ ni èyí tí kì í sì ṣe ìjọba Gwaru West nìkan, ṣùgbọ́n ó kọjá àwọn agbègbè Tífì àti Ìdòmà. Ẹ̀wẹ̀, ẹgbẹ́ náà sọ wípé ààrẹ Tinubu gbọ́dọ̀ ṣe àtúnṣe ètò ààbò ilẹ̀ wa Nàìjíríà ní kíákíá. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá.